ọlọ́run ó ká ìlọ́mọ lórí ire tó mọ rírì ìyá lóní mọ̀bọ̀ kí wọ́n kí ìyá àwọn dáadáa. Ìyá mi ayọ̀ ká fóòkú lè mọ̀ pé mi aláyọ̀ ká abiyamọ níjọ́ ògúnlẹ̀ abiyamọ lájọ̀mú kúlùmù kẹ̀kẹ́ mọ̀ nǹkan sára sí orí alálàkọ̀ọ́lá ó fẹsẹ̀ méjèèjì ó fẹ́ sílé alákìísà ó wá sàlákìísà lónígbà sọ àyọ̀ká fún mi kí n bọ̀ rẹ̀ lé èjì rẹ̀ rẹ̀ sọkùn táyé lọ́lọ́ kìmí kí n padà lẹ́yìn rẹ̀ abiyamọ tòótọ́ abiyamọ pọ̀ jápọ̀ gbọ́wọ́ gbogbo ènìyàn ẹ mọ̀ pé iṣẹ́ tá a bá fẹ́ dẹ́sẹ̀ lórí ọmọ kò kéré sóyún oṣù mẹ́sàn-án ní káàsán ni sọ́jọ́ rírí jẹ ní káàsán ni ọjọ́ kéré pẹ̀bí sùn ló pọ̀ jù aláyọ̀ká ó ti di dandan kó jèrè ọmọ torí ọwọ́ tó ṣẹ̀ ẹ̀gúsí ní gbẹ́dùn ọbẹ̀ ìyá tábí ọmọ ń jẹ lórí ọmọ kò kéré o ìyá tábí ọmọ ń jẹ nílé ọkọ nítorí ọmọ kò kéré abiyamọ lájọ̀mú kùlùmù kẹ̀kẹ́ mọ̀ òun kì í lọ́wọ́lọ́wọ́ o ọjọ́ tó ń jẹ́ wà àyọ̀ká ni ọjọ́ tí ó sì àyọ̀ká ni tó bí káwọn tó fi dá àgbàlagbà o àyọ̀ká mọ̀ bá dúpẹ́ òrìṣà bí àbọ̀sẹ̀dé ò sí nílé ayé o ìyálà àbámọ̀ bọ́ ìyálà àbámọ̀ bọ́ ìyálà àbámọ̀ kì í la àbámọ̀ gè la àbámọ̀ kì í la àbámọ̀ sà lójoojúmọ́ ayé wa ìyá mi táyé lóòlù àbọ̀sẹ̀dé ò sọdún eléyìí ò ní ti sàṣẹ mọ́ ọmọ ló ní ìmọ̀ bọ̀ ọmọ ló ní ìmọ̀ bọ̀ ọmọ ló ní ìmọ̀ bọ̀ kí ìmọ̀ ṣàdúrà fún ọ ọmọ ló ní ìmọ̀ bọ̀ kí ìmọ̀ kì í yọ dáadáa ọmọ rẹ ní ìmọ̀ wípé wọ́n ní ìyá mi mo mọ rírì rẹ kì í ṣe tẹnu wọ́n ní ìyá mi mo mọ rírì rẹ kì í ṣe tẹnu ó ní tá a bá jẹ́ pàálẹ̀ ìra gbogbo àgbálá ayé fún ọ ìyá mi mo mọ̀ra á fún ọ o torí iṣẹ́ tó ṣe lórí mi kì í ṣe kékeré ọmọ rẹ ló ní ìmọ̀ ṣàdúrà fún ọ ọ̀rẹ́ rẹ Adéjọkẹ́ o ìyá àsinmi ọmọ rírì rẹ o ó ní ìmọ̀ bọ̀ kí ìmọ̀ ṣàpọ́nlé rẹ ó ní ọ̀rẹ́ tó ó dán orí kò sùn mi ò sọdún eléyìí ó lò wá ní sọdún ìmíràn nínú àìsàn lọ́lá Elédùmarè ọba ó ní kókó báyìí kókó kọ́ lára bọ́ọ̀lẹ̀ ó máa sẹ̀mí sí nínú ọ̀la nínú ire nínú àìtètè wá ní kú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ọ̀gọ́gọ́ ìyá mi Abọ́sẹ̀dé Ondo ní ilé o akímọ̀ ògún ara alágbẹ̀dẹ ọmọ amúlà méjì sójú sóògè nísìnyí mọ́ kí bàbá rẹ̀ tó gbé bí ọlọ́mọ Ondo kan ò gbọ́dọ̀ jẹ́wé rẹ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò gbọ́dọ̀ wá gbòǹgbò bẹ̀ nínú ilé bàbá rẹ̀ tó gbé bí ọlọ́mọ ọmọ rẹ̀ yín jájá ògún sẹ́ẹ̀túndé o Ondo bẹ́ẹ̀ bá lẹ́yìn òní jájá mọ́ àjàjà lèmi ó mọ̀ pé èyí bó bá dán ọ̀la etí ní gbé o ará alágbẹ̀dẹ ọmọ awúkọ́ bìrì bí èrí fo ọmọ awúkọ́ bìrì bí èrí fo ọmọ agùnfẹ̀ bí ẹni òjòkù nílé.
dandan kẹ́ẹ̀tún sẹ̀mí lọ́lá ọlọ́run ọba. Àwọn tó sẹ̀kù sí. Ṣé báwa tó sẹ̀kù sí ní gbádùn ọbẹ̀? Níjọ wọn mọ nínú sáré lọ́lá ọlọ́run ọba. Ìyá mi Ayọ̀ká. Níjọ ọmọ nínú ìnira lọ́lá Elédùmarè ọba. Ẹ̀yin ẹlẹ́yin ò wá nígbà àṣeyíṣe lórí ọmọ. Ìyá mi Ayọ̀ká. Ẹ wò ó, kò sí bẹ́ẹ̀ sí lè pẹ́ ní ayé. Ẹrù tàbí ọmọ kì í túwọ̀ nígbè ká ìmọ̀lẹ́lá Elédùmarè ọba. Ogún ọdún sísìnyí, ọgbọ̀n ọdún sísìnyí, ilẹ̀ òbí gbá ara yín. Lágbára Elédùmarè ọba. Ẹ sọdún eléyìí, ẹ tún sẹ́mi sí. Wẹ́mi mọ́ fi yé mi wípé wọ́n ní búburú kọ́kọ́ kò ní ṣubúlù yìí. Bẹ́ẹ̀ sì ni àrùn kárùn kọ́kọ́ kò ní súnmọ́lé ní tọmọtọmọ. Lọ́lá Elédùmarè ọba. Ní dààmú lórí ọmọ o. Ní dààmú lórí ọmọ bó tilẹ̀ wù kọ́ rí. Abọ́sẹ̀dé, abiyamọ tòótọ́. Ẹdúnjọ́ bí ọba mọ́. Ẹdúnjọ́ bí ọba mọ́. Ìyá mi Ayọ̀ká o. Ẹ jèrè ọmọ tó mọ rírì yín lóní ìmọ̀ bọ̀ kí wọ́n ṣàpọ́nlé rẹ̀. Ọmọ tó mọ rírì abiyamọ tòótọ́. Ó ní tó ń gbà tún yá ayé wa. Ó ní Ayọ̀ká lòun ò fi ṣe yá. Torí Ayọ̀ká ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ó lábọ́sẹ̀dé ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ó ní bẹ́ẹ̀ ni kọ́kọ́ ò bá dúró. Ó ní ìjà mi dúró. Ó dúró sí mi. Ó ní kò sí bí mo ṣe lè jẹ́. Kò sí bó sì lè wù kọ́ ní. Ìyá mi kò kí fi mi sílẹ̀ nígbà kankan. Ó lábọ́sẹ̀dé mi ẹkún ayọ̀ ẹkún dùnú ló mọ̀ sùn lọ́lá lọ́hùn bọ́gbà. Ó lábọ́sẹ̀dé ò ní sunkún bànújẹ́ lórí mi lórí gbogbo ọmọ rẹ̀. Ó ní ìyá mi o. Ó ní ìyá mi o. Ó ní ìyá mi o. Ó ní ìyá ní wúrà iyebíye. Ìyá kò lè fowó rà. Olóyún mi fóṣù mẹ́sàn-án. Ó pọ̀ mi fọ́dún mẹ́ta.